Mo kí yín ẹ̀yin olólùfẹ́ Pọ́nfàntà ẹ wo ìrìnàjò ayé kò yí sí o ìrìnàjò Nàìjíríà láti Nàìjíríà sí Libya láti Libya dé Italy láti Libya dé Europe kò yí sí o ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà wa ló ti kú sínú dẹ́sẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà wa lómi ti gbé lọ ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ni wọn ò tiẹ̀ mọ ibi tó wà mọ́ ẹ̀yin ìjọba ẹ wá nǹkan sí ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà bá wa túnlẹ̀ Nàìjíríà ṣe ẹ wo àwọn bọ́dà wa ẹ wo àwọn sísá wa tán kú sójú ọ̀nà bíi èéfín àwọn òbí wọn dẹ̀ máa retí pé àwọn ọmọ wọn travel lọ sábúròdù pọ́npọ̀ wá páyé káwọn fẹ̀yìntì káwọn wá jẹun ọmọ wọn ò dẹ̀ mọ̀ pọ́pọ̀lọpọ̀ ti kú ẹ̀yin òbí ẹ jọ̀ọ́ ẹ fàdúrà ràn àwọn ọmọ tó bá ní ìrìn àjò lọ́wọ́ ẹ jọ̀ọ́ ìrìn àjò yìí kò yí sí i ẹ fàdúrà ràn wá lọ́wọ́ ẹ wo fídíò tí mo fẹ́ play fún yín. tí wọ́n rò pé ó ti kú ìgbà tó pẹ́ bí ọjọ́ kan síjọ́ kejì ló jí padà òun nìkan nínú dẹ́sàtì wọ́n ti bò mọ́lẹ̀ ọ̀rẹ́dì tẹ́tẹ́lẹ̀ wọ́n ti bò mọ́lẹ̀ ọ̀rẹ́dì tẹ́tẹ́lẹ̀. ìjọba Nàìjíríà ẹ ṣàánú àwọn ọmọ Nàìjíríà ẹ ṣàánú àwọn ọmọ Nàìjíríà ìjọba Nàìjíríà ẹ ṣàánú àwọn ọmọ Nàìjíríà wàhálà wà àwọn ọmọ yìí wọ́n ń struggle pọ̀ mo rí àwọn fídíò kan lánàá táwọn èèyàn sẹ́ndì sí mi bí ara àwọn kan táwọn ń sọ nípa Nàìjíríà rèé táwọn ọmọ yẹn ń rìn lójú omi tí wọ́n ń lọ sí Libya àwọn ọmọbìnrin àwọn ọmọ kéékèèké ẹ wò ìkànnì nínú omi tó lọ sí Libya wọ́n sá lọ wọ́n kó lu yìí nìyẹn o àwọn míì wọ́n dànù sómi àwọn kan àtìrí àwọn Nàìjíríà ni wọ́n ń travel yẹn o barbarity of life Allahu Akbar ìjọba Nàìjíríà ẹ ṣèlú yìí kó dáa àwọn èèyàn ti waste ju ẹ ti rí báwọn àwọn èèyàn ti waste ju ẹ wò gan ẹ wò ṣe bó mi ṣe dà wọ́n nù ẹ̀rí bí omi ṣe dà wọ́n nù Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ àwọn kan wà wọ́n rí bí wọlé sí Spain ẹ̀wọ̀n nínú odò omi lálá àwọn èèyàn ti sáìn bí tó bá dikú kó dikú ẹ ṣàánú àwọn ọmọ yìí ẹ ṣàánú wọn ẹ wà àwọn tó ń bẹ nínú desert tó ń lọ Libya èmi àkú ló kàn dá ẹ̀pẹ̀ bó ni síbẹ̀
desert mi a kú wọn á kàdá yàkẹ́ bó síbẹ̀ ni kódà People who have gone to that sea before, people will be saying they don't still try to cross before we understand what I'm trying to say. There are some good fishermen and there are bad fishermen. The good ones, if they see you, they will render assistance one way or the other. If some say maybe on a boat don't tire or something, they will rescue you people and take you to dry land. Some might take you to Libya police, while some might take you to Italy, depend on the fishermen that you come across on the sea. But you see the bad ones, they will be running away from you. The bad fishermen, no matter what, if you are going close to them, they will be running from you. And if they see that you keep following them, they might want to hit your boat so that you will divert to another location, because they don't want to do anything with you. They just want to continue with their fishing business on the sea. Okay, watch how good these fishermen is. They saw this boat on the sea. They throw them water, they throw them bread, because they know they must have been tired. They gave them food for them to continue their journey. These are good Libya fishermen. But if not the bad ones, they will even call police on you. They will call you people that they want to rescue you, they want to help you. Whereas they will take you to Libya police prison too. But these ones, they render food, give them water and everything. Then the next day, they show them the road to Europe. They show them where rescue is on the sea. So may God let us jam these good fishermen on the sea that will show us road. There are two types of fishermen on the sea. People who have gone to that sea before, people will be saying they don't still try to. Tony tọ́lọ́ bá ní kẹ́ pàdé àwọn pẹjapẹja àwọn tó máa ń dẹ odò tó dáa wọn ẹ̀pù yín táwọn àríkè nǹkan bẹ̀ ṣe tó bá ti pàdé àwọn lórí ibú náà ni àwọn gangan ni wọ́n tún máa wá bí wọ́n sì jẹ́ káwọn ọlọ́pàá kí wọ́n kó yín. Ẹ ṣàánú àwọn ọmọ Nàìjíríà, ẹ̀yin ìjọba yìí ẹ ṣàánú àwọn ọmọ yìí, ẹ ṣàánú wọn. Ẹ wà àwọn èèyàn ẹ wà àwọn èèyàn ẹ wà àwọn èèyàn desert ẹ wà àwọn èèyàn desert nínú aginjùgbẹ́ ẹ wo eléyìí ó ti kú already o tí wọ́n ti bò mọ́lẹ̀ tí wọ́n rò pé ó ti kú ìgbà tó pẹ́ bí ọjọ́ kan síjọ́ kejì ló jí padà òun nìkan nínú desert. Wọ́n ti bò mọ́lẹ̀ already tẹ́tẹ́lẹ̀ o, wọ́n ti bò mọ́lẹ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n rí pé ó ti kú. Support for all this journey be this. Una say am so. Let you see this guy don't die for road. They don't bury him. Una say am for good. Come later wake am up. Una say don't wake up. She na say am. Na the journey very. Na one time bad journey. No be small thing o. If I dey advise my people, they no dey believe me. China dey say am so like this. Now why no dey support for all this journey be this? Una say am so. Let you see this guy don't die for road. They don't bury him. Una say am for good. Come later wake am up. Una say don't wake up. She na say am. Na the journey very. Na one time bad journey. No be small thing o. If I dey advise my people, they no dey believe me. China dey say am so like this. You get wetin dey wonder me about all these people wey dey travel through Morocco to Spain by land o. This one dey carry charger up and down, so where una dey plug phone? You wey dey plan to call Libya, no go see say people dey hold stick, you say you wan still hold stick o. If you no get experience of Jangolova, abeg comot body. You wey dey plan to call Libya, no go see say people dey hold stick, you say you wan still hold stick o. If you no get experience of Jangolova, abeg comot body. You
where they plan to call Libya, no go see say people they hold stick. You say you want stick, hold stick. Oh. If you don't get experience of jungle over, I beg come on body. You where they plan to Nigeria yìí kò dáa sẹ́ni pé. My people, one thing you have to understand in life is just take the risk and become something useful for yourself, because if you begin to wait for family to help you, your family can never help you. So instead of you waiting for family or waiting for friends and well-wishers to lift you high, just take the risk. Look at these people now. Just look at them in the desert. They are all adventurers seeking for greener pastures. Tomorrow now, once these people come make up for life now, all those evil eyes they go begin enter. All those wicked people go begin talk say they don't make up for life. They don't even know how these people take survive for desert, for Sahara desert. Anybody who enters Sahara desert come out is a soldier, giant of Africa. May God bless every one of you and may God protect you guys. Safe journey. Congratulations. Hey, long. But the whole something, you don't understand. You see the speed. You see the speedometer, the reach ground, and fire. You see everybody there. And movement, and so it is up. So you don't understand who something. So imagine see me a person can't go lose guard for here. They're not going to wait for you. At the end, they go so. I'm off for here, not go down. Everybody who something. You don't understand. You see the speed. You see the speedometer, the reach ground, and fire. You see everybody there. And movement, and so it is up. So you don't understand who something. So imagine see me a person can't go lose guard for here. They're not going to wait for you. At the end, they go so. I'm off for here, not go down. Everybody who something. You don't understand. You see the speed. You see the speed. Sẹ́ni pé ó lágbára fún wa Nàìjíríà yìí gan. Ó lágbára. Nínú odò àwọn ọmọ kéèké wọ́n fẹ́ mẹ́kẹ̀ náà ni o. ọmọ kéèké wọ́n fẹ́ mẹ́kẹ̀ náà ni o. Allahu Akbar. Wọ́n fẹ́ jalè. Wọ́n fẹ́ máa pààyàn. Wọ́n struggle. I want Japa follow ground. You get my head. See water. You don't get my head. Take where you do, my brother. I want Japa follow ground. You get my head. See water. You don't get my head. Take where you do, my brother. I want Japa follow ground. You get my head. See water. You don't get my head. Take where you do, my brother. Ó lágbára. Wọ́n fẹ́ mẹ́kẹ̀ náà ni o. Wọ́n fẹ́ mẹ́kẹ̀ náà ni o. Wọ́n fẹ́ mẹ́kẹ̀ káwọn náà dolówó kánú lọ́lá. Nigeria, make una see this country. Now 50 dinar be this. Now the highest currency of Libya. And if you change that to naira, I go give you like 15,000 to 14,000. And this money go feed you like almost 1 week for this country. But Nigeria, can 10,000 feed you for Nigeria 2 days? Can 12,000 or 15,000 feed a family for Nigeria 3 days? Ha! Nigeria, my country. When I go call it, say Libya no be country. Nigeria better. This
This one just happen right now for Livado for Lagos. He don't cast. The man don't catch another man with his wife. He went from all the jump. The man catch on. Very strong man. Sherry. Finish now. Nínú àwọn nǹkan yẹpẹrẹ tí ṣìnà máa ń fà máa fi hàn yín nìsín mo fẹ́ kẹ́ ẹ rí àwọn nǹkan tí ṣìnà máa ń fà jẹ́ kí tẹ́ bá ti láàgì ṣìnà jù yóò padà sí òṣèṣe wọn. Arákùnrin kan ó lọ káyàwó ìyàwó mọ́lé làwọn ọkọ bá dé ẹ jẹ́ mọ̀ pé inú ògiri ilé wọn ló gbà jáde síta kò sí àyè àti jáde láti ẹnu ọ̀nà mọ́ inú ògiri Ọlọ́run ló ní kó jẹ́ pé ilé alámọ̀ ni ẹ̀yin ní orí nísì inú ògiri ló wà jáde ó ti wá wà ní òhò pẹ̀lú ọmọbìnrin títí ń wà eré ibu rẹ̀ lọ ẹ wò. sẹ́sìrì kí ló tó ẹ̀sìn nínú ilé yìí àti nǹkan mi ṣé lè yóò ju ẹ̀sìn lọ ṣé kí ẹlẹ́gùn ṣé yẹn wọn ẹ wò ẹlẹ́gùn. ẹ̀sìn ńláńlá ni ẹ̀sìn gidi tó wá sí bó ṣe lè tó tó bá ti já sí irú kọ̀ndíṣàn yẹn ní tí ó ṣe ọ́ náà nù. inú ògiri ló gbà jáde ẹtún wọlé yìí náà. Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with his wife. He went from all the jump. The man catch am. Very strong man. Sherry. Finish now. Guys, what do you think? Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with his wife. He went from all the jump. The man catch am. Very strong man. He don finish now. Guys, what do you think? Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with his wife. He went from all the jump. The man catch am. Very strong man. He don't finish now. Guys, what do you think? Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with his wife. He went from all the jump. The man catch am. Very strong man. He don't finish now. Guys, what do you think? Sẹ́rí báwo. Leave another. Sẹ́rí báwo. Sẹ́rí pé ìgbésẹ̀ àti iṣẹ́ ìwà ẹ̀sìn òun náà ni ẹ wo bó ṣe fẹ́ bẹ́ ó fẹ́ bẹ́ látòrí òkè látòrí òkè ó fẹ́ bẹ́ látòrí òkè wálẹ̀ tó bá wá kú nísìn ọkọ ẹni ọkọ obìnrin òun ni wọ́n sọ pé kọ́yìn mo ní ọlá tí adá ló wà báwo ni gbogbo òun ọlọ́run dùn tì yín ẹ kò rí wálé lágbára ọlọ́run kọ́yìn mo nínú ọlá lágbára ọlọ́run jẹ́ kí ẹ kò rí wálé ẹ̀jìrì ara àsokùn tó ń gbúrò kejì rẹ̀ ṣẹ́tí báwọn ẹ̀yin obìnrin ọlọ́run ọ̀rọ̀ yìí tí mo sọ pé pàtàkì ọlọ́run pàtàkì púpọ̀. Leave
another man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. You don't cast. The man don't catch another man with his wife. The one from all the jump. The man catch on. Very strong man. You don't finish now. Guys, what do you think? Leave another man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. You don't cast. The man don't catch another man with his wife. The one from all the jump. The man catch on. Very strong man. You don't finish now. Guys, what do you think? Leave another man. O lè wá nǹkan tí ẹni. Nǹkan ní nǹkan ni máa ń wù yín. Obìnrin pọ̀ láyé. Nǹkan ní nǹkan kí ẹ máa nǹkan ní nǹkan kò dáa. Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kò dáa. Nǹkan ní nǹkan. Ẹ wo ìyẹpẹrẹ tó fúnra rẹ̀ ṣe ẹ wò. Leave another man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. You don't cast. The man don't catch another man with his wife. The one from all the jump. The man catch on. Very strong man. You don't finish now. Guys, what do you think? Leave another man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. You don't cast. The man don't catch another man with his wife. The one from all the jump. The man catch on. Very strong man. You don't finish now. Guys, what do you think? Leave an... Well, actually, that man wife, una know the year. Leave married woman alone, una know the year. This one just happen right now for Livado for Lagos. You don't cast. The man don't catch another man with his wife. The one from all the jump. The man catch on. Very strong man. You don't finish now. Guys, what do you think? Over for kini wálẹ̀. Over for window wálẹ̀. Ó burú jáì. Ó burú jáì. Ó burú jáì. Tó wá lọ bọ́lẹ̀. Tó wá lọ bọ́lẹ̀. Tó ṣe rẹ̀ léṣe. Àbí tó kú. Ọkọ obìnrin yẹn máa yẹn òun ló tún rojọ́ fún lọ́dọ̀ ìjọba. Ìdí nìyẹn táwọn ará jọ̀hún fi máa gbé nǹkan sí àwọn wọn lára. Ìdí nìyẹn ṣàkí ọkùnrin yẹn nísìn òun ló fẹ́ fúnra rẹ̀ sídájọ́ báwọn torí ó fẹ́ bẹ́ látòkè wálẹ̀. The worst part ẹ̀ wá túmọ̀ ó lè jẹ́ pé ẹni tó súnmọ́ kọ pẹ́kí òun ni báwọn n tí láàmú sílẹ̀ nù ẹni tó súnmọ́ kọ pẹ́kí tó ṣe pé opportunity pé ó rí bí dá sí àfíàsí ọkùnrin àti ìyàwó ẹ̀ ló jẹ́ kó ṣerú tó ṣeun tàbí kọ́ ẹ pé obìnrin yẹn jẹ́ olórí ibú obìnrin. Àwọn obìnrin kan wà tẹ́ pé wọ́n máa ń rọ̀ lóhùn fún gbogbo èèyàn, wọ́n á rọ̀ níṣesí fún gbogbo èèyàn. Tó bá ti lọ́kọ ó nídìí kó rọ̀ lóhùn mọ́, ó gbọ́dọ̀ rọ̀ lójúmọ́ sí ọkùnrin kankan, ó gbọ́dọ̀ máa ká ọkùnrin máa ń wò sí obìnrin. Tó bá dẹ̀ra lẹ̀ fóun yá gẹ́ yìí ó máa gbà tí má bá sọ. Kò yẹ kó gbà kẹ́nìkan tó máa rí bí ẹ́ńtà rẹ mọ́, kódà bẹ́ẹ̀ rí jẹ mú nínú ilé, kódà bẹ́ẹ̀ rí mú nínú ilé, kódà bẹ́ẹ̀ rí kankan jẹ. Ó yẹ kó lè pọ́nra rẹ lé pé tí wọ́n bá fẹ́ ara lẹ́fẹ̀ẹ́ nìyẹn nínú tó máa fọwọ́ pa mí lára, pa gbogbo ọyàn mi, pa gbogbo ara mi, yóò tún máa àwọn náà tún wá rí òwò mi.
ó yẹ kó kó ọ ní ìrira ṣùgbọ́n àmọ́ tí ń ṣẹ̀yìn obìnrin tẹ́ pé n tó value jù nínú gbogbo àgbáńlá ayé lára yín òun lẹ́wàá sọ ọ́ lẹ̀ nítorí n tó yẹpẹrẹ kí ni nǹkan náà owó. owó nínú tó yẹpẹrẹ jù lówó wà abẹ́ẹ̀rí òṣì nínú tí máa ń sì ń fa kínní yìí òṣì bẹ́ẹ̀ tó sì bá ti pọ̀ jù tí òṣì bá ti pọ̀ jù ìmọ̀ rí bẹ́ẹ̀ ń gbà mí ṣe wọ́ ẹ̀sìn abẹ́rẹ́ sìn ẹ wo léyìí. ó gbanú inú ilé alámọ̀ nílé yẹn tó máa ń fi kíní àwọn bí ilé àwọn fúlàní yẹn tó máa ń fi àwọn kókó ṣe sílì ilé òun ni inú ògiri ló gbàjáde instead téèyàn bá fi máa ráṣẹ ṣìnà yẹn kó kú fẹ́ kan rì márì kó fẹ́ ọkùnrin míì. sẹ́ni bó ṣe gbanú kí n jáde ní ebútú iyẹ̀pẹ̀ ó la orí mọ́ gidi ni o ó la orí mọ́ gidi ni o ó la orí mọ́ gidi yẹn ni o ẹ wò ó. sẹ́ẹ̀rì ẹ̀rì ẹ wò sẹ́ẹ̀rì ní hòhò ọmọlúwàbí ní hòhò ọmọlúwàbí ẹ ti rí ní hòhò ọmọlúwàbí ẹ ti bó ṣe jáde nínú ebútú yẹn ó fọ́ ògiri jáde ni ó fọ́ ògiri jáde ó fọ́ ògiri jáde ni tá a bá wá pa á síbẹ̀ ńkọ́ tá a bá pa á síbẹ̀ ńkọ́ abẹ́rẹ́ rí nǹkan tá a bá pa á síbẹ̀ ńkọ́ tí bá wá ń rí kíní yẹn ṣe tí ń ṣe gbé ń padà pa ọkọ yẹn ní padà wá kú kí wá ní géènì ọkùnrin yẹn pé ó fẹ́ sílé ó tún padà wá pa á torí ẹni tí bá ń bá ọ sùn kò ní fi ojú rẹ̀ wo ọkọ rẹ̀ mọ́ ẹni tí bá ń bá obìnrin sùn kò ní fi ojú rẹ̀ wo ọkọ wọn máa wo ọkọ bíi dìndìnrìn ẹnìyẹn onímọ̀ kan tí wọ́n òun bíi jù dìndìnrìn yóò àjọ dìndìnrìn lójú wọn abẹ́rẹ́ ẹ̀rẹ́ sìn ẹ ti báwọn ó bó nílé ńlé ẹ bó jáde nínú ebútú kò sọ́nà tí ó gbà jáde inú ebútú náà ló gbà jáde kò sí ọ̀nà tí ó gbà jáde àwọn tó jẹ́ balẹ̀ lé ẹ̀rí ní hòhò àwọn náà wá lé pa sẹ́mọ́ tó bá ní wọ́n léèyàn pa wọ́n wá lé pa wọ́n wá lé pa náà làwọn ará jọ̀hún náà fi máa ń fi kílò kọ rẹ̀ sí ìyàwó wọn lára kíni tí wọ́n fi ń ṣọ́ ìyàwó wọn wọ́n lé pa ni o wọ́n lè pa pé ìwọ ò ní lọ́sẹ̀ wọ́n lè pa yányán ẹ̀ o ní o ẹ̀rìn ṣe tẹ́kùnù ti pé ara ògiri ilé yẹn ló fọ́ jáde ẹ máa wo ẹ̀rí o
ẹ máa wo ẹ rí nísìn ẹ tuntun wò ara ògiri ilé yẹn ló fọ́ jáde ṣẹ́tìrì ara ní òwò ó ti bọ́ra lẹ̀ káwọn ènìyàn tó dé wọ́n ka mọ́ ni nínú ilé onílé ẹ̀yin obìnrin wáyé tẹ́ ìyẹ̀pẹ̀ ara yín tó báyìí wáyé tẹ́ ìyẹ̀pẹ̀ ara yín tó báyìí wáyé tẹ́ sọ̀rọ̀ yín yẹ̀yẹ́ tó báyìí kó jẹ́ pé ibi tó jẹ́ private party yín kẹ́yìn méjì lẹ́ẹ̀kan náà kó máa rí àwọn ìyá wa ọlọ́mọba akẹ́ gbogbo wọn àwọn tó ti kú nu wọn kódà tọkọ wọn bá kú ara wọn ni wọn àti súpó wọn ò nífẹ̀ẹ́ kẹlòmíì tó ń rí wọn wà ní ojú làwọn kọ sí ni àbẹ́yìn ojú làwọn kọ sí ni àbẹ́yìn báwo ni ó sì máa rí àwọn ṣe àwọn pa náà ni àbáwọn tàn náà yóò tún máa fọwọ́ gbá wọn lára mú ẹ value ara yín ẹ wo àtẹ́lẹwọ́ obìnrin lásán báyìí gan àtẹ́lẹwọ́ báyìí àbí ẹ̀yìn ọwọ́ báyìí kí yẹn ká gba obìnrin lọ́wọ́ báyìí kò dáa àwọn obìnrin kan wà wọ́n máa ń dúró bí àkúfọ́gò ni tìkára wọ́n máa ń dúró bí àkúfọ́gò ni tìkára náà fi dúró tìkára tó bá fi lè fọwọ́ kọ́ báyìí wọ́n á ṣáàyè ní kí ló dé fọwọ́ jẹ mí lára ẹlòmíì ìyàwó èrè bí tẹ́ pé kì í ṣe pé ó fẹ́ mọ tẹ́sítì bọ́ọ̀dì rẹ ni àfọwọ́mú bọ́ọ̀dì rẹ wò ó fẹ́ mọ tẹ́sítì bọ́ọ̀dì rẹ ni níbi tóbìnrin mi rẹ̀ ti ya olórí burúkú níbi tẹ́ pé òun gẹ́nu tó wá dì mọ́ ni bọ̀dá kí n ní ẹkùjá méjì yóò ní kò ní ìtumọ̀ náà kí ni nothing bad now nothing bad kí ni irọ́ ni kò sí sínyẹ́ nothing bad níbẹ̀ ó bad wàlá ó bad tí àbúrò lóbìnrin tó bá dì mọ́ ẹgbẹ́ ẹ̀ lọ́kùnrin ẹgbẹ́ wọn máa mọ̀ kò kàn ní lọ́kàn bẹ́ẹ̀ ni ó máa mọ̀ lára pé ara yàtọ̀ sí gbogbo ara obìnrin ò jọ ara ọkùnrin kò jọ ara kankan ọlọ́run ló máa ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ lè ní value tí akẹ́tẹ́ bá gba obìnrin mú báyìí yóò yàtọ̀ lára pé ó gbá gbogbo èèyàn mú ibẹ̀ láti wá róbìnrin dẹ́ pé fúnra rẹ̀ nítorí àwọn tó wá gbéra rẹ̀ lọ bá ọkùnrin ní dẹ́ máa fi ra yín gba bẹ́ẹ̀tì ẹ wo bí ọkùnrin àwọn ọkọ ìyàwó yìí wọ́n sì ká ọmọkùnrin yìí mọ́ tí ń bá ìyàwó wọn ṣàṣepọ̀ tí ń bá a sùn lọ́wọ́ irú obìnrin yẹn iyì wo ló fẹ́ ní mọ́láyé abẹ́rẹ́ rí pé ìhòòhò ní máa ń jáde kó nílé yẹn ìhòòhò àwọn náà wá lé pa ẹ o ẹ ti rí àwọn náà wá lé àwọn méjì ni wọ́n lé iṣẹ́ ti rí bóyá jáde láti inú ògiri ló ti jáde ó fọ́ ògiri jáde ni láti inú ògiri abẹ́rẹ́ rí gan subhanallah ẹwúrẹ́ iná ọkọ̀ kàmọ́ ni lórí upstairs ó wá sẹ́sà àti fò látòkè wálẹ̀ tó bá wà lọ kú wọ́n wà ní máa yẹn ló pa ìjọba tó sọ pé òun ló lọ bá yàwó sùn mọ́ èkó náà ló ti hápò. Leave married woman alone na no dey hear. This one just happen right now for Livado for Lagos. You don cast. The man don catch another man with his wife. He won from all we jump. The man catch am. Very strong man. He don finish now. Guys, what do you think? Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. You don cast. The man don catch another man with his wife. He won from all we jump. The man catch am. Very strong man. He don finish now. Kí ló fẹ́ kí ni nǹkan tí ó jẹ́ àdùn níbẹ̀ nǹkan tá a máa rírú ẹ̀ níbòmíì tá a rírú ẹ̀ kódà látòrí tó dáa jùlọ níbòmíì
èyí tó dáa jù lọ níbòmíì ọmọkùnrin yẹn àwọn pé òun tẹ̀ tó sọ ó ní òun ò mọ̀ pé ìyàwó Lágbájá ni ọmọbìnrin yìí kò òun ò dẹ̀ sọ fún ọmọbìnrin yìí ò sọ fún pé ìyàwó rẹ̀ ni ẹ jẹ́ ká tiẹ̀ ká gba òun wọlé ìwọ tó wá tó mọ ọkọ tó mọ ọkọ obìnrin tó ń wá láti bá sùn kọ ẹlòmíì tó wá wọn ṣébi iṣẹ́ yóò máa ṣébi iṣẹ́ bí kó jẹ́ pé kóhun tẹ̀ rí kíní ṣe láì sí condition tó. Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with his wife. He want from all we dump. The man catch am. Very strong man. He don finish now. Guys, what do you think? Leave another man wife una no dey hear. Leave married woman alone una no dey hear. This one just happen right now for Livado for Lagos. He don cast. The man don catch another man with his wife. He want from all we dump. The man catch am. Very strong man. He don finish now. Ó fẹ́ sá ó fẹ́ bẹ́ látòkè wálẹ̀ tó bá wá bẹ́ tó lọ kú ńkọ́ ṣé ibi tó gbà akọ́lọ́gbà lọ àdúrà sì ni pé ọlọ́mọjà agbábi tá a gbà wá ọlọ́mọjà agbá lọ padà ẹ bẹ̀rù Ọlọ́run kí ló dé kí ló dé pé obìnrin olóbìnrin yóò máa wù yín obìnrin olóbìnrin yóò máa wù yín kẹsà mú mọ́lẹ̀ kẹsà bá a sùn wáyé tó obìnrin olóbìnrin ń wù yín wáyé. Kí ló fà á kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn báyìí ẹlẹ́ẹ̀kejì